òwe Yorùbá kan sọ wípé àgbàwẹ̀wù bí kò bá soni lọ́rùn fífúnni fúnni. Àgbàwẹ̀wù bí kò bá soni lọ́rùn fífúnni fúnni. Aṣọ tí à ń wọ̀ ni Yorùbá ń pè ní ẹ̀wù. Tí a bá wá wò ó, oníkálùkù àbí ká sọ pé ẹ̀dá kọ̀ọ̀kan ni Ọlọ́run dá ní ìwọ̀n tara rẹ̀. Ó fẹ́ẹ̀ mọ̀ sí ẹni tó jẹ́ pé rẹ́gí náà ni ìwọ̀n wọn rí. Ó yàtọ̀ síra wọn díẹ̀díẹ̀. Tá a bá wá rí nígbà tí àbúrò bá wọ aṣọ ẹ̀gbọ́n, yálà kó kéré lọ́rùn àbúrò tàbí kó tóbi jù, ni Yorùbá fi ní àgbàwẹ̀wù bí ò bá fúnni lọ́rùn sísò ní soni, tàbí nígbà ìwọ̀n náà àgbàwẹ̀wù bí ò bá soni lọ́rùn fífúnni fún. Tí a bá rí ẹnì kan tí ó ń ṣìwàwù nítorí ipò kan tí ó sáré dì mú, mo lo èdè pé sáré, ìyẹn ni pé ipò náà kì í ṣe ipò rẹ̀, bóyá wùsọ̀dẹ̀mí ni, bẹ́ẹ̀ tó yẹ kó wà nípò náà kò sí nítòsí, àwa ni kò sojú rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ó wá ń ṣe agbára lò, irú ẹni bẹ́ẹ̀ ó wá ń ṣe ọ̀rọ̀ sọ, tàbí bóyá a fi nǹkan rán ẹnìkan níṣẹ́, bí àpẹẹrẹ bóyá a fi ọkọ̀ àfihàn ọmọ kan níṣẹ́, ọkọ̀ ẹ̀gbọ́n tàbí ọkọ̀ àwọn òbí rẹ̀ àfihàn níṣẹ́, tàbí ọkọ̀ ọ̀gá rẹ̀, ó lè jọ́kọ̀ lé iṣẹ́ pàápàá. Ó wá dójú ọ̀nà, yẹn wá ń lo ọkọ̀ náà nílòkulò, ń sá eré pé ọkọ̀ ìwọ ní ìjayé alára ń ta. Tábà wá rí pé kí ló dé tí ń wakọ̀ báyìí? Àgbàwẹ̀wù mọ́ ni, bí ò bá soni lọ́rùn fífúnni fún. Yóò dandan ni, kò lè bá lọ́wọ́ mu. Ipò tó wà yóò sì wà wù, ẹ mọ̀ pé kì í ṣe ipò rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n fi pé àgbàwẹ̀wù bí ò bá fúnni lọ́rùn àṣìṣo ni, tàbí àgbàwẹ̀wù tí ò bá soni lọ́rùn fífúnni fún. Pé nǹkan tí kì í ṣe tẹni kò lè dàbí tẹni láéláé. Nǹkan tí kì í ṣe tèèyàn kò lè dàbí tèèyàn. Tí wọ́n ní wùsọ̀dẹ̀mí kò lè dàbí onísọ̀. Bó ètò ní sí jẹ́ nù. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Abíóyè. Ẹ subscribe sí YouTube channel mi, yóò sì dára fún wa láti Èdùmàrè. Ẹ má sì ṣe gbàgbé ètò kẹ́ẹ̀tò kan tí mo ti ń polongo láti ìjọ ìwá, ìrírí mi. Ẹ ṣé, ó dàbọ̀. Please subscribe.